Johnson káre ọmọ ọlọ́jà kanna bí ọrùn kìhàn jèrè àpò bí èjé o àpò bí èjé onílìjà olóró bàbá wa olúro tìmí o ìtẹ̀mí ọ̀rá o ìjàre ìparapọ̀ lónìí o kí bá mi kí olólùfẹ́ ra o ọmọ ọlọ́jọ́ òbí òní káàdẹ̀ bá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run Elédùmarè kó tún mú ọdún kọ̀ọ̀kan tún mú kún ọjọ́ orí rẹ̀ o pé ó wà láyé ó wà láàyè bàbá wa Dikin Johnson Olúrótìmí Olúyẹdé ní ìlú Ítálì òun lọmọ ọlọ́jọ́ òbí òní o bàbá ra jẹ́ ènìyàn pàtàkì ènìyàn uyì ọni ẹ̀yẹ ọní ìwà rẹ̀lẹ̀ ọní ìwà pẹ̀lẹ́ ẹlẹ́yinjú àánú ìbínú ìjà bó ṣe é ṣe fọ́mọdé níṣe é fàgbà ọlà ó sí ẹ̀sán ni kò gbé ìrànlọ́wọ́ dọ̀dọ̀ rẹ̀ kó bá lépa rẹ̀ kéè ṣe fún o bàbá ra tẹpá mọ́ṣẹ́ dáadáa múṣẹ́ rẹ̀ ṣeré ó ṣe ọ̀rẹ́ onígbèdé ààyè kẹ́ àlóní o kàdẹ̀ bá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá ra ọkọ Táyélolú eléèjìrẹ́ òrìlà ọba ọmọ wokú ọdún wokú ìyèdún o wàá gbọ́ wàá tọ́ o ọ̀yà rẹ̀ Táyélolú àti èkejì rẹ̀ ọmọ Kẹ́hìndé gbẹ̀gbọ́n ọyìn kí mi kí ọ o wokú ọdún wokú ìyèdún o pàtàkì àwé rẹ̀ ọ̀rẹ́ bí ọmọ ìyá alàgbà Adémọ́lá Adébáyọ̀ bàbá Fìlípò ní ìlú London òun náà kí mi kí ọ o àti olórí rẹ̀ Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété àìwọ̀kú ọdún wokú ìyèdún o ẹ̀mí rà ṣe ọ̀pọ̀ ọdún láyé o ọ̀rẹ́ méjì tí ò gbúdọ̀ yára wọn ọ̀rẹ́ bí ọmọ ìyá ikú ayàyín o àrùn ayàyín o abo rẹ ọmọ rẹ àtàtà Kọ́lá Olúyẹdé ìkíni akíọ o àti kété yẹn ẹbí rẹ̀ pátápátá ìyàwó rẹ̀ àti ọmọ rẹ̀ náà ìkíni akíọ o wúwo kú ọdún wúwo kú ìyèdún o àbáràn pé ikú apá o àrùn apá o bẹ́ẹ̀ náà ni ọmọ rẹ̀ ọkùnrin àti abo rẹ̀ ìkíni akíọ o wúwo kú ọdún wúwo kú ìyèdún o ọmọ rẹ̀ Lorenzo ìkíni akíọ o ọmọ rẹ̀ Pietro ìkíni akíọ o wokú ọdún wokú ìyèdún o ẹ̀mí rà ṣe ọ̀pọ̀ ọdún láyé ibẹ̀ náà ni ọmọ rẹ̀ obìnrin ẹlẹ́rìn ẹ̀yẹ ìkíni akíọ o ọmọ rẹ̀ Sylvia Dámilọ́lá ìkíni akíọ o ọmọ rẹ̀ Gloria ẹlẹ́rìn ẹ̀yẹ ìkíni akíọ o ọmọ rẹ̀ Ọpẹ́yẹmí ẹlẹ́rìn ẹ̀yẹ ìkíni akíọ o kẹtẹ̀ràn pátápátá ẹlẹ́yinjú ẹgẹ́ náà ìkíni akíọ o pé wo kú ọdún pé wo kú ìyèdún o pé wàá ṣe bàbá ràn kalẹ̀ o pé ikú apá o àrùn apá o kété ìyẹn ẹbí rẹ pátápátá láàrin kọ́ nìkan náà ìkíni akíọ o wíwo kú ọdún wo kú ìyèdún o ìyẹn abo rẹ kàn hàn sílíbẹ̀ o náà ìkíni akíọ abo rẹ ọmọ rẹ Dikin Ayọ̀dèjì Ògúndọ̀là àti ìyẹn ẹbí rẹ̀ nílùú Ítálì ìkíni akíọ o bẹ́ẹ̀ náà ni abo rẹ̀ Modúpẹ́ Oyèbọ́lá àti ìyẹn ẹbí rẹ̀ ní Ítálì ìkíni akíọ o káre wà bára ọmọ olóṣùtà ọ̀run kẹ́rẹ́ ọ̀rọ̀ ọ̀lẹ̀ bàbá òkè ọmọ olóòkè méjì takọ́tabo ọmọ Olúyẹdé Ògún òjò pẹkùn fípìnì ọmọ Olúrókò ṣòro mọ̀yẹ̀yìndé ọmọ olóró gùdùgbẹ̀ ọ̀nà ọ̀rà òro kan mi rẹmọ lùgbà òṣà àti gíná káre òwòkú ọdún wokú ìyèdún o ẹ̀yin tèmi èmi olólùfẹ́ rin ní Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété ìjàre ìbámi kí àbára o ọjọ́ tí náà adé òyìn okun òyìn ọ̀ra o ọ̀tẹ̀dẹ̀ sí o.